Good morning, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. The gist of today is that Kabiyesi was very angry as Wurola reached out to Queen Naomi and the family. Ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. Kabiyesi wọ́n bínú. Àní nǹkan tán dẹ̀ fi bínú ni pé wọ́n ní ìyàwó wọn tó ń fẹ́ tẹ́lẹ̀ tí wọ́n tán divorce tó ń jẹ́ Wúrọ̀lá, wọ́n ní ó pe Queen Naomi pé she call Queen Naomi and the family pé nǹkan tó dẹ̀ fi pè ní pé ó ń try láti contact wọn bí wọ́n ṣe máa get out kúrò nínú covenant yẹn tí wọ́n wà pẹ̀lú Kábíyèsí. Ṣé mọ̀ pé gist a ṣe ní few weeks ago wọ́n ní tí wọ́n bá ṣe àwọn ritual kan wípé àbí tí Kábíyèsí ò bá yọ́nú sí wọn wípé wọ́n lè move on pẹ̀lú life wọn. So wọ́n ní pé family yẹn pé wọ́n contact family àwọn Queen Naomi, wọ́n dẹ̀ sọ fún wọn pé bí wọ́n ṣe máa make sure pé wọ́n ṣe gbogbo ritual yẹn so that Queen Naomi á lè free lọ́wọ́ Kábíyèsí. So wọ́n ní pé bí Kábíyèsí ṣe gbọ́ nìyẹn pé Wúrọ̀lá àti family ẹ̀ wọ́n contact Queen Naomi, wọ́n ní bínú kejì rẹ̀ bẹ̀rẹ̀ sí bí Kábíyèsí nìyẹn pé Kábíyèsí inú wọn ò dùn pé wọ́n kàn bẹ̀rẹ̀ sí bínú ni. Alẹ́ ìjì ni nǹkan tá a gbọ́ là ń sọ fún yín. So wọ́n ní kí ló dé tó lọ ń pe ìyàwó àwọn àbí táwọn family ẹ̀ dá sọ́rọ̀ ìyàwó àwọn pé kó fi ìyàwó àwọn sílẹ̀ fáwọn kó jẹ́ kí àwọn àti ìyàwó àwọn káwọ́ á dùn. So wọ́n ní pé Kábíyèsí wọ́n rán àwọn èèyàn lọ sí Àkúrẹ́ pé kán lọ bá uncle Queen Naomi pé kí wọ́n má dá sí ọ̀rọ̀ yẹn o. Pé àwọn ò fẹ́ nǹkan tó yẹ pé ó máa affect Queen Naomi lọ́jọ́ iwájú. Pé kán fi Queen Naomi sílẹ̀, kán má dá sí ọ̀rọ̀ yẹn. Pé ẹni tí ó wá ń pè wọ́n kò ní right láti máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí fún wọn. So family àwọn Naomi wọ́n fẹ́ yọ Queen Naomi kúrò nínú gbogbo wàhálà yìí. Wọ́n fẹ́ kí wọ́n break covenant yẹn tó wà láàrin àwọn àti Kábíyèsí so that Queen Naomi á fi free, wọ́n lè move on pẹ̀lú life wọn. Nǹkan tó ń de Queen Naomi lọ́wọ́ dání nísìn òun ni covenant táwọn àti Kábíyèsí jọ níyìn. Torí tí Kábíyèsí ò bá yọ̀ǹda wọn fúnra wọn lè move on pẹ̀lú life wọn. So wọ́n ní pé nǹkan tí because ọ̀rọ̀ covenant àti pé kí Kábíyèsí yọ́nú sí wọn, wọ́n ló ṣe pàtàkì. So tí wọ́n bá move on pẹ̀lú life wọn, tí wọ́n bá fẹ́ move on pẹ̀lú life wọn, wọ́n ní láti break covenant yẹn ni. Wọn kàn lè ṣàdédé sọ pé àwọn lọ fẹ́ ọkàn mi, repercussion ẹ̀ ò ní dá. So Kábíyèsí he was very very angry with the situation ní pé kí ló kan family àwọn Wúrọ̀lá ń bẹ̀ tí wọ́n ń dá sí ọ̀rọ̀ àwọn àti ìyàwó àwọn. Wọ́n dẹ̀ pé uncle Queen Naomi pé kí uncle Queen Naomi kó má dá sí ọ̀rọ̀ yẹn o. Pé kán fi ìyàwó àwọn sílẹ̀ fáwọn. Pé àwọn máa yanjú ọ̀rọ̀ àwọn. So nǹkan tá a gbọ́ níta ní ká wá sọ fún yín. Kò tiẹ̀ dá rárá ni, kò dáa. Ṣe nǹkan tó dáa rárá kí Kábíyèsí má lè yọ̀ǹda Queen Naomi because ní ìsìn Kábíyèsí ń rẹ́rìn, wọ́n ní joy pẹ̀lú gbogbo àwọn ìyàwó tán kó sí palace. Wọ́n ń ṣe ìyàwó, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ṣé wọ́n mọ condition tí Queen Naomi wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Wọn ò mọ̀ náà. So wọ́n ní pé ìtorí ẹ̀ ni àwọn family àwọn Wúrọ̀lá wọ́n fẹ́ dá sọ́rọ̀ yẹn pé kí wọ́n mú wọn lọ síbi tán ti lọ ṣe ti Wúrọ̀lá. Wọ́n sọ pé Wúrọ̀lá ṣe covenant o, bọ̀ wọ́n ní láti break pé láti lọ fẹ́ ọkùnrin mi. Pé kán mú wọn lọ síbẹ̀ kan lọ ṣe. Wọ́n ní inú Kábíyèsí ò dùn nígbà tán gbọ́ kínní yẹn pé Kábíyèsí bínú gan pé kí ló dé, kí ló kàn wọ́n bẹ́ẹ̀ nǹkan kan. But I just don't understand. Honestly, I just don't understand.
nǹkan táwọn èèyàn ń sọ ni pé kí ló dé tí kábíyèsí ò ṣe right thing, kí ló dé tí kábíyèsí ò ṣe right thing, kàn fi Queen Naomi sílẹ̀, kàn jẹ́ kí Queen Naomi move on pẹ̀lú life wọn. Ipe òkè ẹ̀ ń hold àwọn obìnrin tẹ́ ẹ̀ ń hold sí palace, ó wù wọ́n náà fi fẹ́ dúró sí yín, ó wù wọ́n náà fi fẹ́ máa ṣe ara wọn pẹ̀lú yín. Queen Naomi lòun ò fẹ́ rú nǹkan báyìí, ó lòun fẹ́ dá wà nínú palace ni. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ love Queen Naomi, nǹkan ti sọ fún yín, ó ti fún yín condition. So kí wá ló dé tó jẹ́ pé ẹ jẹ́ kó lọ, ẹ tún fẹ́ mi. Tẹ́ ẹ bá ní nǹkan ṣe, ẹ dẹ̀ máa jẹ́ kọ́mọ lọ́mọ lọ kó lọ move on pẹ̀lú life ẹ̀. Kí lẹ̀ ń hold ẹ̀ down fún? Nǹkan tẹ́ ẹ̀ ń hold ẹ̀ down fún ni òye mi. Gbogbo èèyàn ní ọ̀rọ̀ yìí ti sú, gbogbo èèyàn ló ti sú pátápátá. Ẹni ẹ fẹ́ kàn break covenant yín, ẹni ẹ fẹ́ kí wọ́n dúró tì yín, ẹ fẹ́ kí ẹlòmíì raise ọmọ yín. Ṣùgbọ́n ẹ ń ṣe nǹkan tẹ́lòmíì fi máa raise ọmọ yín, kábíyèsí. Ẹ ń ṣe nǹkan tẹ́lòmíì fi máa raise ọmọ yín. Torí irú ìwà báyìí kò dáa rárá. Ọmọ kékeré ni Queen Naomi náà. Ẹ jẹ́ kó move on pẹ̀lú life ẹ̀. Ìgbára là ń búra. Ẹ lè love obìnrin kẹ wá máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Irú ìfẹ́ wo nìyẹn? Ṣé àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ mo tiẹ̀ máa ń sọ pé kí Queen Naomi kan tó bá yẹ pé ẹ ti mú gbogbo àwọn olórí yẹn tẹ́ ti lé wọn lọ sí outside palace, èyí tẹ́ dáàdì yín kan ń gbègbèsè pé àwọn máa help yín kẹ́ lé wọn lọ sí outside palace. Ṣé àmọ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀? Ṣùgbọ́n irọ́ ni. Ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn olórí. Ẹ ń gba wájú, ẹ ń gbẹ̀yìn, àmọ́ ibi tẹ́ ń lọ. Èní ẹ máa ní ẹ kán kó ra wọn lọ o. Ẹ ti ra ilé kan o. Tó bá tún yẹ tó máa padà wá, ẹ tún máa wá sọ nǹkan mi. Ẹ dúró sórí ọ̀rọ̀ kan, ẹ jẹ́ ká mọ ibi tẹ́ wà. So that àwa gan á máa mọ nǹkan tá a máa sọ. Ètò ẹ̀ ń ṣe yìí ò dáa o. Ètò ẹ̀ ń ṣe yìí ò dáa. So wọ́n ní bínú ṣe bí wọn nìyẹn, pé wọ́n ní kí àwọn family kọ̀ọ̀kan kan má dá sí ọ̀rọ̀ àwọn àti ìyàwó àwọn. Tí o tá bá tún gbọ́ gist mi, a tún máa mú wá fún yín. Ẹ jọ̀ọ́, mo máa open fún yín láti comment. Ẹ má bú anybody o. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ wá bú èébú ń bí, màá block yín ni, kò sí wàhálà. Ṣé ẹ̀gbọ́n ẹ múra sí èébú yín? So Ọlọ́run Elédùmarè á ran gbogbo ẹ̀yin ará ilé lọ́wọ́ o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo ẹ̀yin ará ilé o. Ní agbára Ọlọ́run. Ọwọ́ tẹ́ fi ń tẹ share, like, subscribe. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò òkè lọ́wọ́ yín máa lọ. God bless you. Thank you.